ẹjọ́ àfáà Rahman tó pa Yétúndé ìlọrin èyí ni ọjọ́ tí ìdájọ́ yóò wáyé. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ pé níbo ni ìgbẹ́jọ́ dé dúró gan-an, àti pé gan-an àwọn kan sọ pé wọ́n ti fẹ́ fi ẹsẹ̀ ra ẹjọ́ náà mọ́lẹ̀ ni. Wọ́n ní àwọn ò retí ìdájọ́ òdodo kankan látọ̀dọ̀ àwọn adájọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o. Èyí gan-an ni ọjọ́ tí ìdájọ́ yóò wáyé. Tẹ́ ò bá gbàgbé, nínú oṣù kejì ọdún 2025 tá a wà yìí ni àwọn mọ̀lẹ́bí ọmọdébìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Hafsat Lawal Yétúndé ni wọ́n ké gbàjarè síta wípé ọmọ àwọn ó dàwátì o. Wọ́n gba ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lọ, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n padà fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lọ́dọ̀ ọ̀dọ́mọdékùnrin kan tó pera rẹ̀ ní àáfàá kọ́mọkéwu Abdulrahman Bello ni Hafsat lọ ra mọ́. Wọ́n fi páńpẹ́ òfin gbé Abdulrahman Bello látìgbà náà lọ́hùn-ún. Ó jẹ́wọ́ fáwọn ọlọ́pàá, bẹ́ẹ̀ ni ó jẹ́wọ́ fún àjọ DSS wípé lóòótọ́ òun lòún ṣekú pa Yétúndé, kódà òun lòún tún kún bíi ẹran. Látìgbà náà ni ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ nílé ẹjọ́. Àwọn agbèfọ́ba tó jẹ́ agbẹjọ́rò ìjọba wọ́n kó àwọn ẹlẹ́rìí wá láti wá jẹ́rìí tako Abdulrahman, láti wá fìdí òkodoro múlẹ̀ wípé lóòótọ́ Abdulrahman Bello yìí òun ló ṣekú pa Yétúndé. Látìgbà tí ìgbẹ́jọ́ ti ń lọ yìí, gbogbo àwọn ẹlẹ́rìí ti jẹ́rìí tán ni adájọ́ ti mú ọjọ́. Wọ́n ti mú ọjọ́ 21 oṣù keje ọdún 2025 tá a wà yìí, eléyìí tá a mọ̀ sí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀túnla yìí náà ni wọ́n dá ẹjọ́ tí gọ́ngọ́ sọ tí Abdulrahman Bello tí ó mọ níbo ni yóò dá ọ̀run lá sí, tí wọ́n dájọ́ kú fún ni, tí wọ́n yẹgi fún ni, tí wọ́n ní ká mọ́ lọ láyọ̀ àti àlàáfíà ni. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀túnla yìí náà ni yóò mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ yóò já sí. Ṣùgbọ́n ṣá o, onírúurú ìbéèrè ni àwọn èèyàn ń bira wọn o. Àwọn kan béèrè wípé ṣé tí wọ́n bá tiẹ̀ sọ pé Abdulrahman, tí ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, ǹjẹ́ ilé ẹjọ́ sọ pé kó san owó kan gẹ́gẹ́ bí owó gbàmọ́bìnú fáwọn òbí Yétúndé ni, àbí ṣé ìjọba ó lè san owó gbàmọ́bìnú fún àwọn òbí Yétúndé lẹ́yìn tí wọ́n mọ̀ wípé Abdulrahman Bello yìí òun ló ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa ọmọ wọn. Gbogbo ẹ̀ ó di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀túnla yìí ní ẹjọ́ gíga kan tó wà nílùú Ìlọrin náà ni ìdájọ́ yóò ti wáyé tí gọ́ngọ́ sọ. Ẹ̀yin náà lè wá sí ilé ẹjọ́ gíga tó wà nílùú Ìlọrin lọ́jọ́ náà, tàbí kí ẹ máa tẹ̀lé Àtúntò Arére Online TV bó bá ṣe ń lọ. Àtúntò Arére yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ lọ́tùnla tí ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ Àtúntò Arére Online TV, ojú tẹ́ fi ń wò wá kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí.